àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bíi tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi ṣe kọ́rí síbi fúnra wa àníyàn àti dóde ẹni kankan àdánìjà àti dóde ìjọba kí ni mo sọ fún. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àti bí ẹ ti ń wò wá. This is Crossblogger TV. Don't forget to subscribe, like and share. ẹ̀yin tèmi ó ga ó ti tún ṣẹlẹ̀ o. nínú fídíò tẹ́ ń wo iye àwọn àgbẹ̀ ìlú kan bóyá ní ilẹ̀ Yorùbá bí ní ilẹ̀ Ẹdó wọ́n ti fún ara wọn ní sẹ́ǹsì báyìí o. oníwọ̀ àti ìjọba gan-an kò dá wọn lóhùn. wọn táwọn ń ṣe tó bá yá wọn bá ti pa wọn kò ní sí compensation kò ní anything. wọ́n á mú gbogbo nǹkan lẹ̀ wọn, wọ́n á bàjẹ́, wọ́n á dàrú àwọn ní ẹlẹ́ni, wọ́n á lose gbogbo life savings wọn àti investment wọn á kó sí gbèsè. From there tẹ́ bá mọ̀ a lot of life tó ti lost, a lot of life tó ti wà destroyed nípa àwọn actions àwọn Fúlàní tó bá wá sí oko. Bàbá mi wá owó yìí ló ti fi ń tọ́jú ọmọ, tọ́jú ra, tọ́jú ẹbí, tọ́jú gbogbo ẹ̀. àwọn ọmọ ẹ̀ wọ́n á di ìyàwó, àwọn ọmọ àdì aṣọ, wọ́n máa di bàbá wọn bá lè sanwó school mọ́. ṣé ẹ mọ̀ nǹkan tí kìnìún máa ń kọ̀ sí ni very very big destruction. bàbá mi àkú sí gbèsè, ẹlòmíì bá lọ pa ara ẹ̀ lórí mátà yìí, lórí pé wọ́n fẹ́ dáko, kò dẹ̀ sí help ìjọba. ojoojúmọ́ ló bẹ̀rẹ̀ sí ń pariwo ẹ lọ ṣoko, ọ̀lẹ ni ọ̀lẹ ni. ìjọ ò ní gọ́fìmẹ̀ntì provide tractor àbí loan fún àwọn farmers. bọ̀dọ̀ báyìí pé owó patí, owó tó ń fi kọ́ estate ńláńlá, èyí tó máa fi fò káàkiri lọ sílùú òyìnbó wọ́n máa rí. ẹni ẹlẹ́ni nígbà míì wà wọ́n á tiraka lóríṣiríṣi láti lọ yáwó lọ́tún lọ́sì ní báńkì oríṣiríṣi. táwọn ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀, táwọn ìjọba ò bá dá sí, báà lè ṣe rò pé àwọn pípọ̀ yìí fẹ́ gẹ̀ tara wọn. tí wọn ò bá rí loan gbà tán ní kán lọ kálukú lọ dáko, kán lọ dáko, tractor wo la rí tán gbé fún wọn. tán bá ṣó ẹ lórí TV internet tractor ní bóyá ti fẹ́ selection, tán bá ti selection tán gbogbo nǹkan àìní gbọ́mọ́, gbèsè lóníkálukú máa kó sí. àwọn Fúlàní yìí wọn á dálẹ̀ wá lọ, kí la wá fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ṣáà gbọ́ nígbà tí wọ́n gbé arákùnrin Afẹ́nifẹ́re, ó ní iye mílíọ̀nù tán béèrè lọ́wọ́ ẹ̀ kan tó gbé jùlẹ̀. èmi ò tiẹ̀ rò pé ìjọba gan dá sí, mi ò rò pé ìjọba gan dá sí láti gba arákùnrin yẹn lẹ̀. àwọn ẹbí ẹ̀ dáwó, wọ́n ṣe gbogbo ẹ̀. bẹ́ẹ̀ náà ni arákùnrin kan náà again, wọ́n ní wọ́n lọ ka mọ́ inú oko ẹ̀. nígbà tí wọ́n fẹ́ pa arákùnrin ṣáà tiraka, ó gba ọ̀bẹ lọ́wọ́ Fúlàní yẹn, bóyá ó pa Fúlàní yẹn ni àbí something, wọ́n ṣáà mú, wọ́n ní wọ́n máa pa ni. bọ̀ tó yẹ pé àwọn Fúlàní tó lọ pa gbogbo odidi ìlú kan run, tó lọ pa gbogbo àwọn èèyàn ní church, sun gbogbo àdúgbò gan, sun gbogbo ilé, wọn ò rí nǹkan kan ṣe sí. kí la wá fẹ́ ṣe? Sunday Igboho ti ń pariwo ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kúrò ní Nàìjíríà, ṣùgbọ́n gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá àti àwọn gbàgbà ilẹ̀ Yorùbá wọn ò rí kínní nítorí àpò ara wọn tí wọ́n ń jà fún. táwọn bá ti rí àwọn little change, táwọn máa àti àwọn àti ẹbí wọn tí wọ́n máa jọ pín láàrin ara wọn, kò sí tó kan aráàlú mọ̀. nǹkan tó ń kó wa sí gbogbo eléyìí ni Sunday Igboho pariwo, ó ní ẹjẹ́ àfi Nàìjíríà lẹ̀, bọ̀tí dáadáa táwọn èèyàn support ẹ̀, wọ́n ní kó kàwé, nǹkan míì náà ń rí sọ. so gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì, àwọn àgbẹ̀ yìí gan wò pé ẹ wá, a lè wá dúró ká wá sùn para wa. tí ìjọba ò bá lè dá wa lóhùn, ẹ jẹ́ káwa náà ṣe nǹkan tá a bá lè ṣe. a lè fi mílíọ̀nù dáko káwọn kan mú gbogbo oko yẹn kán bàjẹ́ kán máa lọ lọ́fẹ̀ẹ́. instead of that, ẹ jẹ́ káwọn náà wá wọ̀rọ̀ kankan fi ṣàdá gbogbo àwọn oko wa, ẹ jẹ́ àfihàn sínú ẹ̀. so káwá wẹ́n tó máa lóòsì jù, so ta náà máa fẹjọ́ sùn báyìí, ta lọ́pàá máa mú báyìí, ta ni ọlọ́pàá máa mú báyìí, ta la wá fẹjọ́ sùn. nígbà táwọn yẹn bá ń ṣe business in millions, àwọn màálù yìí millions ni wọn, kí ló dé tí wọn ò lè dá oko kán lọ ra oko tiwọn? báwo lè ṣe máa ní ẹfọ́ntì láti wọnú oko lóko, jẹ gbogbo nǹkan tó wà ń bẹ̀, bà gbogbo nǹkan jẹ́, pa ẹni tó ní oko, kò dẹ̀ ní sí ní tó máa tẹ̀yìn ẹ̀ jáde. ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ o, ó ti tó time o, ẹ fúnra yín ní brain o. ẹni tó bá fẹ́ lóun fẹ́ ṣe Yorùbá nation, kó tẹ̀lé Yorùbá nation. tẹ́ bá fi pé Yorùbá nation Sunday Igboho, ẹ má rò pé Sunday Igboho ni o. Yorùbá nation is not, I don't think it's for Sunday Igboho. to me, òun lè máa pariwo ẹ̀ nísìnyí, tó bá délẹ̀ tán òun kọ́ ló fẹ́ control Nigeria. support this thing, this is what I can see.
Anyway, if you Sunday Igboho fara lọ́wọ́, but I want some reality because nǹkan téèyàn fojú rí every day ni. Drop your comment if you still believe in one Nigeria, you think Yoruba nation should go their way. Drop your comment down below. Thanks for watching. Bye. Ẹ ká lọ fún ìpolówó ọjà yìí. Kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì. Arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.